a tún gbọ́ Ọ̀yọ́ wa. Nítòótọ́ ni àwọn èèyàn máa sọ pé Ọ̀yọ́ Aláàfin o, ẹ jẹ́ ká sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé Ọ̀yọ́ Aláàfin, àwọn tí kò gbọ́n, àwọn tí kò mọ̀ràn ni. Ọ̀yọ́ wa ni, Ọ̀yọ́ gbogbo wa nílẹ̀ Yorùbá, kì í sọ Ọ̀yọ́ Aláàfin nìkan. Àwọn àgbààgbà tó solé Ọ̀yọ́ ró pọ̀ tí wọ́n jọ ní Ọ̀yọ́, Aláàfin ni wọ́n fi síwájú ni. ìyẹn pé Ọ̀yọ́ wa òun ni kí a máa sọ báyìí. Ọ̀yọ́ wa ni o, kì í sọ Ọ̀yọ́ Aláàfin. ojú wo lè wá fi wo ti àwọn Fúlàní tó ń ká àwọn èèyàn ilẹ̀ wa tó ń ká wọn mọ́kò tó dẹ̀ ń pa wọn nípakúpa. Ibi a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni olóòtú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní sí àgbẹ̀ tẹ́lẹ̀ rí ṣe bá àwọn ọdẹ ni. Nígbà tí wọn ò lo ogun mọ́ ni wọ́n ń dẹgbó. Ǹjọ́ dáa kí ọmọ ọdẹ ọmọ ní òkígbẹ́? Ǹjọ́ dáa kí àwọn òyàgbẹ́ ọmọ ní òkígbẹ́? Ǹjọ́ dáa kí òyàgbẹ́ ọmọ ní asákì ìbọn? Ǹjẹ́ ó dáa kí òyàgbẹ́ kó tiẹ̀ mọ́ ní nǹkan tá a fi sójú ọgbẹ́? Só yẹ kí òyàgbẹ́ kó mọ̀ ní oògùn ọ̀wọ̀? Ṣé òyàgbẹ́ ó dáa kí òyàgbẹ́ ó mọ̀ ní àjàbò? Bí òyàgbẹ́ ò bá tiẹ̀ ní àfẹ́ẹ̀rí tí ò ní egbé, ó ṣàyẹ kí òyàgbẹ́ ó ní nǹkan ìfura nínú ara. Nítorí pé ọmọkọ́mọ tó bá sọ ilé nù, tó sọ ìran rẹ̀ nù, ìyà tí kì í jẹ̀ran rẹ̀ yóò jẹ́ ẹ̀. Ìyà tí ń jẹ wá lónìí ni pé a sọ ìpìlẹ̀ nù. Nígbà tá a bá rántí ìpìlẹ̀ àwọn baba ńlá wa tàbí ìpìlẹ̀ wa tá a sì ń ṣàmúlò rẹ̀ tàbí tá a padà síbẹ̀, ìyà tí ó jà àwọn baba ńlá wa ò ní jẹ wá. ìyẹn ni pé tí ó bá jẹ́ pé a tẹ̀lé ìlànà àwọn baba ńlá wa, ìyà yẹn ò ní jẹ wá. A ti ẹ̀gbọ́n tó ń gbà kan ní ìlú kan tí wọ́n sọ pé àwọn sójà wọ́n wu àwọn ọ̀wà kan nílùú yẹn tí wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀ lóòjọ́ tó sì wù lóòjọ́ tán jẹ́ tó jẹ́ pé aṣọ ń fàyà mọ́ wọn lára ni. Ǹjẹ́ a tiẹ̀ lè sọ pé a lè rí irú agbára bẹ́ẹ̀ gan ní òde òní mọ́? Ẹ sí olóòtú, ọlọ́gbọ̀gbọ́n làárọ̀ já o. Ọmọ tí ìyá rẹ̀ tí ọ̀tá kéńgbé, ìyá rẹ̀ ń ta nǹkan míì. Kì í ṣe irú ìlànà yẹn nìkan ni àwọn baba ńlá wa ń lò láti fi tàbùkù tàbí jẹ aṣebiníyà. Ìlú kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà dáàbò bo nǹkan ìní wọn, dáàbò bo àwọn ọmọ wọn, jẹ aṣebiníyà. Bó ṣe rí nù. Àwùjọ yòówù tó bá ti rántí ìpìlẹ̀ rẹ̀ yóò rántí bí a ṣe ń dáàbò bo àwọn baba ńlá rẹ̀. Ìyà tí kò jẹ àwọn baba ńlá rẹ̀ kò sì ní jẹ.